bá ti mọ̀ pé o ready láti dó ọkùnrin, má wulẹ̀ wá lọlé. Má wulẹ̀ lọlé ẹ̀ kó sọ pé o fẹ́ sùn àbó fẹ́ lọ lo days nínú ilé rẹ̀. Torí bọ́pọlọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́, ó yàtọ̀ sí gbogbo òrégbè tí wọ́n gbé sọ́kàn tí wọ́n ń rò yẹn. The moment tó ti agree láti wá ọkùnrin lọlé, ló ti fọkàn dó ẹ already. Ó ti imagine bó ṣe máa dó ẹ, gbogbo ẹ̀ ló ti rò lẹ́mìí tó ti perfect ẹ̀ nínú ọkàn rẹ̀. So gbogbo ètò wá dé tó wá ní kò ní dó ẹ yẹn, ò ń tanra ẹni o. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin míì, nígbà tẹ́ bá ti réyàn kan tó ń parọ́ fún yín, tẹ́ ti rọ́kùnrin kan tó ń tàn yín, gbogbo àwọn ọ̀rẹ́ yín tẹ́ ẹ jọ ń gbàdúrà pọ̀, tẹ́ ẹ jọ gbàgbọ́, tẹ́ ẹ jọ fẹ́ràn ara yín, ẹ dà gbogbo wọn nù. Èyí èèyàn gidi, ẹ ní réyàn gidi fọ̀rọ̀ lọ́mọ, ẹ ti dé paradíṣe nù lójú ara yín. Tọkùnrin tó ò bá sí nínú ilé ọkùnrin, ìnira tí ọmọ ní nínú ara kò ní pọ̀. Ṣó yẹ bẹ́ẹ̀ yẹn? Nítorí wípé gbogbo imagination tó ń rò nínú ọkàn rẹ̀ yẹn, ọpọlọ ẹ̀ ó ti bá ọkàn ẹ̀ ṣiṣẹ́, ó ti bá okó ẹ̀ náà ṣiṣẹ́, gbogbo àwọn sexual organ rẹ̀ gbogbo wọn náà ti wà àtàláàtì. Nígbà tó wá dé tán tó wá lónìí jẹ́ kó dó ẹ yẹn, time tí gbogbo àwọn sperm cells yẹn fi máa gbá reverse padà lọ síbi storage site níbi tán jókòó sí jẹ́jẹ́, ìnira ló máa fi ọkùnrin yẹn sí. Irú ọkùnrin yẹn pọn ẹ̀ máa wú ni, irú ẹ̀ máa ní headache, ara ẹ̀ máa gbóná. At the end of the day, mi máa ń result into raping because ìwọ ló wà lọ. Tó bá dẹ̀ lọ lé ọkùnrin tó bá dó ẹ, rape ò lè establish rape nítorí wípé inú ilé ẹ̀ ni wọ́n á ló wà consensual. Ẹ má máa tanra yín mọ́. Ṣé ẹ rí àwọn ọkùnrin wọ́n máa ń wà seductive ni? Because the way bọ́pọlọ wọn ṣe ń ṣiṣẹ́, ọkùnrin míì bá ti rí obìnrin báyìí, kò ní any important kan tó rí nínú ayé obìnrin lẹ́yìn òbò. Kò mọ̀ wípé obìnrin náà ní any other value apart from kó dó obìnrin. So the moment tó ti rí ẹyẹn ló ti ń imagine báwo ló ń ṣe lè rí ẹ dó. Òun ló máa ń dífá fún gbogbo àwọn nǹkan kéékèèké tí wọ́n máa ń ṣe fún yín. Ni mo ti sọ pé tó bá ti ń gba owó ọkùnrin, ọkùnrin yẹn ti approve pé o ti gbà fóun nìyẹn. One of the ways láti reject ọkùnrin o ní kó reject owó ẹ̀, kó reject gift ẹ̀, kó reject ẹ̀bùn ẹ̀. Bẹ́ẹ̀ ó ti ń fún ẹ lówó, ó ti ń gbà. Ẹ ti lọ ń jẹja, ó ti ń jẹ pepper soup 10,000 naira lórí ìjókòó kan, 20,000 naira lórí ìjókòó kan, ìlẹ̀jà tó ń jẹ. Ǹjọ́ tó bá gbókódé náà ò ní sọ pé òdo oko. Ẹ má máa tanra yín. Tó ò bá ready láti dó ọkùnrin, má wulẹ̀ jó wá sílé ẹ kẹ wá mọ́ sùn mọ́jú tàbí kó lọ lé ẹ. Fáyẹn ẹlòmíì lè ní ìgbà míì wà tọ́jọ́ mọ́ ń sùn tí ò dẹ̀ sí nǹkan kan míì ní ò possible. There are cases whereby you can stay together and nothing will happen. Bẹ́ẹ̀ mélòó tó bá kó 200 cases yẹn jọ, ádì ló fi rí 2 àbí 3. Ṣó yẹ bẹ́ẹ̀ yẹn? Because ẹran ara òun lẹ gbé wọ̀. Bọ́pọlọ ọkùnrin dẹ̀ ṣe ń ṣiṣẹ́, ó yàtọ̀ sí gbogbo yamayama tẹ́yìn ń rò yẹn. Ọkùnrin tó bá ti ń fọgbọ́n bí ẹ léèrè, ibo ló ń gbé, ibo ni ilé ẹ, gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, that man is insulting you. Ó indirectly béèrè báwo mo ṣe lè rí ẹ dó ni. Bọ́pọlọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ nìyẹn. The time tó ti jókòó tó ti ń jẹ pepper soup ẹ yẹn, ó ti fọkàn dó ẹ lórí ìjókòó already. So kẹ máa yára yín lọ́pọlọ, kẹ máa yára yín ní brain. Tókùnrin tó bá fẹ́ seduce ẹ, long process ni. Ọdún kan, ọdún méjì, ó sì wá níbi tó ti ń ra nǹkan fún ẹ lọ́wọ́ tí ò ní fokólò ẹ̀. Bẹ́ẹ̀ ni, toró ti mọ̀ wípé òun máa ra mind ẹ pa ni. Níjọ́ bá sì gbókódé, ò ní lè sọ no mọ̀ torí tó bá ti gbowó, o gbúdọ̀ gbókó. Kẹ́ mọ́ jẹ́ kó rí yín mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n fall victim lénìí torí ń rò pọ́n gbọ́n lójú ara wọn ni. Gbogbo àwọn èèyàn gidi, àwọn ẹni àlàáfíà tẹ́ ẹ jọ wà, tẹ́ ẹ jọ fẹ́ràn ara yín, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà, gbogbo wọn ló ti dànù. Ṣé wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n bá wà seductive bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá fẹ́ lo ìwà rékèrèkè, wọ́n máa ń ní sùúrù ni. Kódà bó bínú kò ní wọ́rì. Nígbà tó ríṣiríṣi ẹranko pọ̀ nínú ọgbà Ídẹ́nì, kí ló dé tó fi jẹ́ wípé ejò ni Ọlọ́run ní kó wá tan Ífù jẹ? Kí ló dé tí wọn ò lo kìnìún? Kí ló dé tí wọn ò lo erin? Nítorí pé ńjọ́ tí kìnìún bá dénú compound yín, ìjọ náà lẹ́ẹ̀mọ̀ bí ó ṣe máa ró àgan tí ọmọ pariwo, àyà yín ó ti já, gbogbo yín ó ti họ. Àmì ejò bá wà nínú ilé rẹ láàrin ọ̀sẹ̀ méjì, ó lè ká pamọ́ bẹ́ẹ̀ tó ò ní mọ̀. Yóò rọra tutù, yóò mẹ́lẹ̀ ń gọ pamọ́ síbẹ̀. Títí tó fi tan Ífù jẹ, tó fi jèso. Ńgbà tó jèso tí gbogbo ẹ̀ tó di yánpọnyánrin, so tún gbúrò sápẹ́ǹtì mọ̀. Lẹ́yìn ìgbà tọ́lọ́run fi ré, ó ti parí assignment ẹ̀ nìyẹn, mission accomplished. Bẹ́ẹ̀ ni àwọn alárékérekè yẹn ṣe máa ń rí. Wọ́n máa ń wà subtle, wọ́n máa ń wà cunning ni, wọ́n máa ń wà crafty just like the serpent. Quietly ni, kò sọkùnrin tí ò láhùn, wọ́n tàn rẹ̀ jẹ. Ọkùnrin tí ò láhùn tó ń fún ọ ní nǹkan, ó ní tí ń wá. So tó o bá ti ready láti bóbó lẹ́fọ̀kùnrin, má wulẹ̀ lọ ilé ẹ̀, má ti ẹ̀jọ̀ kó nú ilé ẹ̀. Àmì ìwà tí wọ́n jóbìnrin ilé tí wọn ò lè gbà fọkọ wọn mọ́. Tó bá mọ̀ pé ò lè gbà fún, má wulẹ̀ jókòó kó nú ilé rẹ̀.
torí ọkùnrin ní ìsìn tó bá ti rí wípé òun ò ráǹfààní sí ẹ, òun ò ní opportunity láti do ẹ, inú ò mọ̀ bí ni yóò mọ̀ regret pé kó mọ̀ tiẹ̀ fẹ́ wá nú ilé ìgàn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọlọ́dà tí ń síta ní àtẹ̀tọ̀ tó yẹ kọ́kùnrin ó ṣe fóbìnrin, obìnrin wo gan ni olóńgàn ò lè dáṣẹ́ṣe láyé tá a wà yìí. Bẹ́ẹ̀ ni òbò ó ní the very first thing tọkùnrin bá mọ̀ pé olóbò kò ní kẹ́wọ̀n ẹbí ẹ̀tẹ̀lé ẹ wá fẹ́ ẹ nílùú ibi tó wà, kẹjẹ kó rí yín ó pé ẹni tó wá mùmùkùmù sí ọ lórí náà tó ní gbogbo àwọn tó ń rí tẹ́jọ́ ń gbàdúrà pọ̀ tó ní ẹ̀tàn ni wọ́n ń purọ́ ni wọ́n ń fẹ̀sìn bojú ni, ó lè tiẹ̀ purọ́ máwọn ẹni ẹlẹ́ni kó ní gbogbo wọn lòún ti dó, ó lè níwọ̀ nìkan lọ ọmọkùnrin rí yọ́yọ̀ lẹ́nu sórí gbogbo wọn tí ń bàjẹ́ fún òun yọ́yọ̀ lẹ́nu wípé virgin lọ́pọ̀ jù láàrin wọn. Àmọ́ ńgbò ti sọ fún ọ pé wọ́n nìkan lo òdòkó rí, ìwọ nìkan lo òtí ìdòkó ń gbogbo ìgbésí ayé orí wípé ó ti kó bọ̀ ọ báwọn gbèlì járe sápamọ́ nù tọ́mẹlẹ ń gọ́ ọbẹ̀ tọ́lọ́run pè pé kílé tó sápamọ́ ó ní gbogbo àwọn tí wọ́n ń bọ́ òrìṣà nínú ìlú wọ́n ti pọ̀ jù, òun ò fẹ́ jẹ́ wọ́n pa òun. Ọlọ́run ní òun ti set aside àwọn 5,000 tí wọn ò tí ì fi orí wọn balẹ̀ fún ère Báálì. I have set aside 5,000 men that has not bowed their head to the image of Baal. Gbogbo èèyàn tí wọ́n rò pé gbogbo wọn ni wọ́n ti dó gbogbo kó tán tí yóò dòkó rí lọ́pọ̀ jù nù wọn. Tọkùnrin bá ti wá mú sí ọ lórí tó ti purọ́ fún ọ bọ́ ọba igbóbò lẹ̀ báyìí ó kó bá rẹ̀ nù. Bẹ́ẹ̀ ni tọ́ ọ̀bà rẹ́dì tàbí tọ́ bá ti ní lọ́kàn pé ẹ̀dùnra yín ṣùgbọ́n ló lọ lé ọkùnrin ló lọ́ ń lojọ́ méjì jọ́ mẹ́ta jọ́ mẹ́rin bẹ̀ ló wá ní kinní kan ṣẹlẹ́dẹ̀ ń pakò ayé ń fọ́tò torí bó ṣe lọ ilé ẹ̀ tó jẹ́ kó dú ẹyin ẹ̀pọ̀n á máa ró ìṣòro ló máa fún un nínú ara. tó ẹ má tanra yín mọ́ kò sí nǹkan kan méjì tọkùnrin ń rí bó bá fẹ́ ọgán tó bá ti rí pópò ẹ òṣìṣẹ́ lákìrìbò tó ní ẹ ò lójú ara kò ní tẹ̀lé níbo kò ní pẹ́ bí ẹ̀ tẹ̀lé wá fẹ́ ẹ tó ò bá rẹ́dì láti gbóbò lẹ̀ kó dẹ̀ ṣe nọ́mà mọ̀ wulẹ̀ wọ́kùnrin lọlé jòkó ẹ̀ síbi tó bá wà mò ń wí o torí tó bá lọ gbé tó bá sọ ọpọlọ ọkùnrin kalẹ̀ sórí tébù tó study psychology and sexual nature of a man wá rí wípé ọpọlọ ọkùnrin àtòkọ ẹ̀ kò ń ṣiṣẹ́ pọ̀ at the same time tó kọ ọkùnrin bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ọpọlọ ẹ̀ máa ń stop ni tọpọlọ ẹ̀ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ìgbà yẹn lóko ẹ̀ máa flaccid ìgbà yẹn látó mọ ní tí ń ṣe so tó bá mú ẹ tó bá rèpù ẹ ní ìsínbẹ̀ ìwọ́n tó bá ti mọ̀ wípé ẹ̀ẹ́dọ̀ra yín ló wàhálà torí mi ò mọ tẹ̀ ń wá kiri gbogbo àwọn sẹ́líbrétì tí wọ́n gbégbé ayé wọn fọlọ́run ẹ̀rẹ̀ ìbéèrè ìmí inú wọn ò lọ́rẹ̀ kò ń wáyàn lo èèyàn ń wá wá kò séré tájá ń bẹ́kùn ṣe kò sí ọ̀rẹ́ tí ọkùnrin àti obìnrin jọ ń bára wọn ṣe àbòsí la bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni kójóbìnrin tó ti wà nílé o àtobìnrin tí ò sí nílé kò sí friendship kankan tó bá ti yàtọ̀ sọ́rẹ̀ hi how are you ntí ọba fi ọgàn kórè ráwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni ipò àwọn òbí gan ó ṣe pàtàkì ju ti ràn sí Ọlọ́run lọ nínú wípé èèyàn méjì fẹ́ ṣora wọn pọ̀ wọn ò di tọkọtaya sóòótọ́ bá ti mọ̀ èyí tẹ́ ọ lọ ń sunlé rẹ̀ ní ìsìn níjọ́ tí ọba rẹ̀ èpò ẹ̀ kò ní dágbére fún ọ mò ń wí o torí mi ò mọ̀ ń tọ́ wá lọ lé ọkùnrin tó sì mọ̀ pé ó rẹ́dì láti dó okó ẹ̀ má wulẹ̀ wá lọ má dẹ̀ gba owó lọ́wọ́ ọkùnrin má gba ẹ̀bùn lọ́wọ́ ọkùnrin kì í ṣe pé bóyá sẹ́kàn ló ṣe tọ́ láìkí tó ṣe tó appreciate iṣẹ́ tó ní agent support tó ń ṣe ìyẹn ò gan gbọ́dọ̀ pọ̀ jù gbogbo ẹ̀ náà ó gbọ́dọ̀ wà wọ́n tó wọ́n sí so fún díẹ̀ yìí nǹkan ni pé tó bá rẹ́dì láti dó ọkùnrin má wọ ọkùnrin lọ́wọ́ bọ́pọlọ àtòkọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí gbogbo òrègbè tó ń rò lọ́kàn mò ń ké o mò ń wí o Ọlọ́run ṣàánú wa.